Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ̀ ń tẹ̀lé wa nínú lábala tá a ti ń sọ nípa ìtàn àwọn akọni ọmọ Yorùbá tí iṣẹ́ wọn ìṣe wọn tó sọ wọ́n di ẹni tí a kò lè gbàgbé dàsìkò yìí la máa tún kí káàbọ̀. Ṣé ẹ kò gbàgbé ìtàn akọni ọkùnrin ọmọ Yorùbá ni tó jẹ́ ajíhìnrere àgbà ìjọ àkọ́kọ́ tó jẹ́ ajíhìnrere àkọ́kọ́ fún ìjọ Christ Apostolic Church ìyẹn ìjọ CAC, Joseph Ayọ̀ Babalọ́lá, tí a ti ń bábọ̀ láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Adúpẹ́ fún àwọn ìpè àti àjẹjíṣẹ́ kóríyá tí à ń gbà. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, àmọ̀rírì yín, ẹ ṣeun gidigidi. Ṣé ẹ kò gbàgbé ibi tí a bá ìtàn náà dé lọ́sẹ̀ tó kọjá? A ti jẹ́ kí ẹ mọ̀ wípé katakata tí Joseph Ayọ̀ Babalọ́lá tó fi ń ṣiṣẹ́ ojú ọ̀nà, ìyẹn katakata àwọn òyìnbó iléeṣẹ́ PWD, ó ti bàjẹ́ sí ìlú Ìkejì Arákejì tó wà lẹ́gbẹ̀ẹ́ odò Àríran ní ìpínlẹ̀ Ọ̀ṣun àsìkò yìí. Gbàrà tí katakata náà bàjẹ́, tí ìrònú tí Babalọ́lá nígbà tó ti lo gbogbo agbára rẹ̀ láti tó katakata náà ṣe tí kò sì rí ṣe, inú máa ronú pé kò ń ti katakata náà kúrò. Ṣé ẹ mọ̀ bí katakata ṣe tóbi tó ní agbára? Èèyàn méjì, mẹ́ta, márùn-ún kò lè dá katakata tí o, ṣùgbọ́n Ọlọ́run nìkan ló máa mọ irú ẹ̀mí tó wọnú Babalọ́lá lọ́jọ́ náà. Níṣẹ́ ló máa pinnu pé òun yóò ti katakata kúrò láàrin ọ̀nà láti lè jẹ́ káwọn mọ́tò míì kọjá, èèyàn pé kó má lè di pé katakata náà ni yóò bá dí àwọn èèyàn lọ́nà nítorí ojú ọ̀nà àárín gbogbo ọ̀nà ló wà. Kàyéfì ìmọ̀ ńlá máa ṣẹlẹ̀ bí Babalọ́lá ṣe bọ́ aṣọ sílẹ̀ tó gbé ọwọ́ lé katakata tó ń tì í, ló dàbí pé èèyàn bíi 100 ìní agbára wọn balẹ̀, tó sì di pé ó máa rí katakata ìtì tó sì tì í débi pé ó ti kúrò lójú ọ̀nà sí ẹ̀gbẹ́ igbó kan. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ó sì ń jẹ́ kàyéfì títí dòní fún iléeṣẹ́ PWD tí Babalọ́lá ń bá ṣiṣẹ́, nítorí pé kò ṣẹlẹ̀ nínú ìtàn kí ẹnìkan kó dá ti òdìdí katakata kúrò lójú ọ̀nà. Gbàrà tí Babalọ́lá tó ti katakata ẹ̀ kúrò lọ́nà, ìlú wọ inú igbó lọ. Ó gé igi ìmọ̀ ọ̀pẹ 3 lọ́jọ́ náà lọ́hùn-ún. Ó fi ọ̀kan sọlẹ̀ síwájú katakata náà, ó fi ìkejì sọlẹ̀ sẹ́yìn, ó fi ìkẹta sọlẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ̀, ìyẹn láti fi sàmì sí ibi tó fi katakata náà sí, nítorí ẹ̀gbẹ́ igbó ni. Igi ìmọ̀ ọ̀pẹ 3 yìí tẹ́ ẹ bá rántí, ẹ̀yin tẹ́ ẹ bá ń tẹ̀lé orin gbajúmọ̀ ọkùnrin àgbà olórin ẹ̀mí ni Àjíǹrere Níyì Adédòkun. Igi ìmọ̀ ọ̀pẹ 3 tó fi kọrin pa Babalọ́lá. Ìtàn tá à ń sọ yìí, ibi ìtàn yìí ni wọ́n ti mú bàbá náà ti mú orin náà o. Láì fa ọ̀rọ̀ gùn, báyìí ni Babalọ́lá kúrò níbi tó ti katakata náà sílẹ̀ gbẹ̀gbó tó sì gba ilé lọ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, Ọlọ́run nìkan ló máa mọ nǹkan tó ṣe Babalọ́lá, nítorí pé láti alẹ́ ọjọ́ tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ẹni kò ti róorun sùn mọ́ o, bẹ́ẹ̀ ni kò mọ nǹkan tó fà á. Babalọ́lá gbìyànjú títí láti sùn, ṣùgbọ́n ṣe ni oorun kò wá, yóò kàn lajú sílẹ̀. Bí kò ṣe rí oorun sùn, ni ló jẹ́ kí Babalọ́lá ó máa parí Bíbélì. ìyìngbà tó ń ka Bíbélì ẹ̀, àárín ọjọ́ kan ṣoṣo ló ka Bíbélì láti orin Dáfídì orí 1 sí orí 150, ìyẹn Psalm 1 to 150 tó kà pátápátá ní òru ọjọ́ kan. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, bí gbogbo nǹkan ṣe ń lọ rèé o, tó fi dọjọ́ 9 oṣù kẹwàá ọdún 1928, ìyẹn the 9th of October 1928. Ọdún yìí gan-an ni Babalọ́lá àti àwọn mẹkáníìkì ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n gba ìdí katakata náà lọ láti tún un ṣe nínú igbó. Ṣùgbọ́n nígbà tí kò lójú, tí katakata náà kò tí ò gbọ́, Babalọ́lá ó fi àwọn mẹkáníìkì ìtọ́jọ́ ń tún katakata náà ṣe ní Ìkejì Arákejì. Ó gba odò Àríran, ìyẹn bí odò tí katakata náà tó bàjẹ́ sí tòsí ẹ̀, ó gba bẹ̀ lọ láti fọ ara ẹ̀ dànù, nítorí wọ́n ti gbé ara yìí lẹ̀. Gbàrà tí Babalọ́lá tó débi odò Àríran tó ń fa apẹ́ lọ́wọ́, ohùn ńlá kan ló máa sọ̀rọ̀ láti inú omi, bí ìgbà tí wọ́n lo gbohùngbohùn ìtàwọn olóyìnbó ń pè ní microphone. Inú náà má ṣe sọ̀rọ̀ láti ọ̀run wá. Níṣẹ́ lòun náà sọ fún Babalọ́lá pé Joseph, 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 fi iṣẹ́ katakata tí òun wà sílẹ̀ báyìí, tí o kò bá fẹ́ kú òjijì lọ́dún yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Babalọ́lá tó gbóhùn yìí, ó máa sáré kúrò létí odò, tó sì gbọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan lọ láti sọ ohun tí ojú ẹ̀ rí àti nǹkan tí ó gbọ́ ní etí odò Àríran yìí, ìyẹn odò Àríran tó ti ń fọ ara ẹ̀ lẹ́yìn tó gbé ara yìí lẹ̀ ní katakata ẹ̀.
ọ̀dọ̀ pásítọ̀ kan tí orúkọ ẹ̀ ń jẹ́ wòlíì Joseph Apòǹdà tó ń gbé nílùú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ẹni Ayọ̀ Babalọlá ló lọ́ọ́ fi ọ̀rọ̀ tó gbọ́ yìí inú lọ́ọ́ fi tó létí o. ẹnìkan tí òun àti Ayọ̀ Babalọlá tí wọ́n jọ ń gbé pọ̀ ìyún Paul Fátóyìnbó tí Babalọlá kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún òun ló gbà ní ìmọ̀ràn pé káwọn lọ́ọ́ fi ètò wòlíì Joseph Apòǹdà létí nítorí pé òun ni wòlíì táwọn mọ̀ ní ìlú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà. bàṣẹ dọ́dọ̀ wòlíì Fápòǹdà wọ́n sọ ohun tó ṣẹlẹ̀ sí Babalọlá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wòlíì ó kó àwọn afàdúrà jagun bíi méjì jọ wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Babalọlá. lẹ́yìn àdúrà yìí ni wòlíì Joseph Apòǹdà ó jẹ́ kí Babalọlá mọ̀ pé ohùn Ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ ló gbọ́ o ó sì dára kó tètè tẹ̀lé ohun tí òun náà sọ kó má bàa kú lójijì. ọ̀rọ̀ tí wòlíì Fápòǹdà sọ fún Babalọlá kò wọlé tí rárá o. bó ṣe di ọjọ́ kejì ló tún kó àwọn òṣìṣẹ́ ìyẹn àwọn mẹkáníìkì tọ́jọ́ ń ṣiṣẹ́ ó tún kó wọn lọ di katakata náà láti tún ṣe. lọ́jọ́ yìí ohun yìí ìyẹn ohun tó bá Babalọlá sọ̀rọ̀ ó mà tún sọ̀rọ̀ ṣùgbọ́n Babalọlá tiẹ̀ ṣe bíi pé kò gbọ́. nígbà tó wá dọjọ́ 11 oṣù kẹwàá ọdún 1928 ṣe ń fiyè sáwọn ọdún iṣẹ́ ńkọ́lẹ̀ ẹ̀yìn tẹ́ bá fẹ́ lò fún iṣẹ́ ìwádìí ìyẹn the 11th of October 1928 ohun yìí mà tún jáde sí Babalọlá ní ìgbà kẹta lásìkò tá ń tó katakata náà ṣe. lásìkò tí ohun yìí ń bá Babalọlá sọ̀rọ̀ lọ́jọ́ náà kẹta ìlú sọ fún pé yàtọ̀ sí pé ó máa kú láìpẹ́ jọjọ tí ò bá dá òun lóhùn láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa oní katakata tó ń dààmú tó jọ lójú tí wọ́n fi gbogbo agbára ṣe náà oníbà kó gbogbo mẹkáníìkì ayé ìjọ síbẹ̀ oní katakata náà ò ní ṣiṣẹ́ o àfi bó bá gbọ́ ọ̀rọ̀ sí òun lẹ́nu. gbogbo bí ohun yìí ṣe ń sọ̀rọ̀ Babalọlá nìkan ló máa ń gbọ́ bẹ́ẹ̀ ló ń bi àwọn tó jọ ń tan katakata ṣe pé ṣé wọn ò gbọ́n tó ń gbọ́ ni táwọn yẹn sì ń wò bí ẹni tí nǹkan ṣe pé àwọn ò gbọ́ nǹkan kan kó lọ mọ̀ bóyá nǹkan ti ń ṣe é ni. lọ́jọ́ kẹta yẹn ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 1928 Babalọlá ó máa ní ìgboyà ó máa sọ̀rọ̀ jáde lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń jọ ń tún katakata ṣe nígbà tó tún gbọ́ ohun yìí. níṣẹ́ ni Babalọlá dáhùn náà lóhùn pé ta ni ìwọ tí ò ń pè mí gan àti pé kí ló fẹ́ kí n ṣe o. lẹ́sẹ̀kẹsẹ̀ lóhùn náà máa fún Babalọlá lésì ó ní mo fẹ́ ràn ọ́ sí gbogbo ayé bí o bá jíṣẹ́ náà mo máa gbé agbára wẹ̀ ẹ́ ṣùgbọ́n tí o bá gbọ́ tí o jíṣẹ́ náà ó máa kú lójijì. lẹ́yìn èyí òun náà sọ fún Babalọlá lọ́jàrà pé kó lọ nínú àwẹ̀ ọlọ́jọ́ 4 láti mọ irúṣẹ́ tí òun fẹ́ gbé fún un. lásìkò tí Babalọlá tó ń dá sọ̀rọ̀ yìí lórí pé àwọn tí wọ́n jọ ń tún katakata ṣe ń wò pẹ̀lú ìyàlẹ́nu tó sì ń wò pé tí òun ṣe pé Babalọlá ti fẹ́ yàwó rẹ̀ nítorí pé àwọn kò gbọ́ ohun tó ń gbọ́ tó sì rò pé bóyá ó kàn dá sọ̀rọ̀ lásán ni. nígbà tí Babalọlá rí bọ́n ṣe ń wò lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún béèrè pé ṣé kò wọ́n gbọ́n tí ẹni tó ń bọ̀ ń sọ̀rọ̀ tó ń sọ ni wọ́n láwọn ò gbọ́. Babalọlá ní àá pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ tí òun náà gba gbogbo ilẹ̀ tó báyìí àwọn yẹn láwọn kò gbọ́. ìkórìtà yìí ni Babalọlá ti pinnu láti fi iṣẹ́ àwọn òyìnbó PWD sílẹ̀ o. lẹ́yìn ọ̀sẹ̀ kejì tí katakata ti bàjẹ́ tí kò gbọ́ àtúnṣe Babalọlá kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ ó sọ fún ọ̀gá ẹ̀yìn òyìnbó ọ̀gbẹ́ni Ferguson ó lóun ò ṣiṣẹ́ mọ́ o ṣùgbọ́n inú ọ̀gbẹ́ni Ferguson ò dùn nítorí pé ó fẹ́ràn Babalọlá ó jẹ́ ẹni tó já fáfá ó wò pé bóyá nítorí katakata náà ò ṣiṣẹ́ ẹni kò fi fẹ́ ṣiṣẹ́ náà mọ́ ó ṣèlérí pé òun yóò gbé katakata tuntun fún Babalọlá nígbà tí Babalọlá ní òun kò ṣiṣẹ́ mọ́ ó wò pé bóyá owó oṣù ẹ̀ ló kéré ó tún ṣèlérí pé àwọn yóò fowó kún owó oṣù náà ṣùgbọ́n Babalọlá tún yarí pé òun kò ṣiṣẹ́ mọ́. báyìí ni Babalọlá máa fiṣẹ́ sílẹ̀ tó sì dúró sí Ìpẹ̀tù Ìjẹ̀ṣà láti mọ ohun tó kàn fún un láti ṣe. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń gbàdùn tán Joseph Ayọ̀ Babalọlá ìgbésẹ̀ wo ni Babalọlá gbé lẹ́yìn tó dé Ìpẹ̀tù Ìjẹ̀ṣà tó ti fiṣẹ́ sílẹ̀? báwo ni Ọlọ́run ṣe ń bá a sọ̀rọ̀? báwo ni iṣẹ́ ìránṣẹ́ Babalọlá tó la gbogbo ayé já títí dòní báwo ló ṣe bẹ̀rẹ̀? ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa nígbà tá a tẹ̀síwájú. ìtàn yìí gbogbo Kìrìsìtẹ́nì gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ àjọ CAC inú jẹ́ kò ṣeé má wò fún o. ẹ pín káàkiri ẹ jẹ́ ká mọ̀ wípé àti bẹ̀rẹ̀ ìtàn Ayọ̀ Babalọlá o. ǹjẹ́ títí lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lágbára Olúwa àwa láṣẹ nǹkan ìkan ò ní ṣe wá o. ó dàbọ̀.